Sórí ètò àyọkà rẹ̀. Ọláyídé ọ̀rọ̀ ọmọ wọn nílùú gbọ̀ngàn olúkì. Ṣé o tún ti dé sórí ètò àyọkà rẹ̀? Ṣáàmà kà á lọ, ṣáàmà kà á lọ. Àyọkà yìí ṣáàmà kà á lọ. Ṣáàmà kà á lọ, Láìdé máa kà á lọ. Àtiwálé àyọkà yìí ṣáàmà kà á lọ. Ètò tó kọ́ ni lọ́gbọ́n pẹ̀lú èdè bàbá wa. Àyọkà yìí ṣáàmà kà á lọ. Every Thursday gbogbo ọjọ́ Àlàmísì. Àyọkà yìí ṣáàmà kà á lọ. Aago 5 ìrọ̀lẹ́ Maryland Amẹ́ríkà. Àyọkà yìí ṣáàmà kà á lọ. Aago 10 alẹ́ ní Nàìjíríà lọ́dọ̀ tiwa. Àyọkà yìí ṣáàmà kà á lọ. Tó bá jẹ́ Ghana ńkọ́ aago 9 lẹ́yìn. Àyọkà yìí ṣáàmà kà á lọ. Dayọ̀ Agbọ́lá rédíò tí ó lò nílẹ̀ lẹ́wọ̀n ti gbọ́. Àyọkà yìí ṣáàmà kà á lọ. Ọláìdé ọ̀rọ̀ kan làwọn fún ètò yẹn. Àyọkà yìí ṣáàmà kà á lọ. Àyọkà yìí ṣáàmà kà á lọ. Ẹ mà tún káàbọ̀ sórí ètò àyọkà fún ti ìrọ̀lẹ́ òní o. Ẹ kú bójú ọjọ́ ṣe rí. Ẹ kú iṣẹ́ ìní o, ṣé kò rẹra. Mo kí gbogbo yín o, ẹ̀yin èèyàn mi láti Amẹ́ríkà, ẹ̀yin ti Canada, ẹ̀yin ti Nàìjíríà mi ò gbàgbé yín o, ẹ̀yin ti UK ńkọ́ lọ́dọ̀ àwọn Mr. Adéwálé Ọlọ́lá. Gbogbo yín ni mo kí o, ẹ̀yin ti Texas, káàkiri àgbáláyé tẹ́ tí ń gbádùn ètò àyọkà ni mo ti kí yín o. Ìbánifọ́lọ́run ọba aláwùrábí tó tún jẹ́ kí adájọ́ ṣé bí wọ́n yìí jẹjọ́ ní tàǹtúká tá a sọ wípé kárìíra láyọ̀ kẹlẹ́mì má gbà á dúpẹ́ lọ́wọ́ ọba tó lẹ́mìí tí òjì ó já tá a tó fi ríra láyọ̀ àtàlàfíà nírọ̀lẹ́ ọjọ́ òní a dúpẹ́ a fi ìyìn fún bàbá lókè fún ìdásí ẹ̀mí rẹ̀ a sì dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ o lọ́wọ́ Jésù Kristi Olúwa wa tó kú tó jíǹde nítorí ẹ̀ṣẹ̀ wa fún àyájọ́ ọjọ́ ìsinmi tó kọjá àti Monday tàdọ̀ pàdé rẹ̀ ní Galilee a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba torí pé ó fi Jésù fún wa láti kú fún ẹ̀ṣẹ̀ tèmi àti tẹ̀yin. Ọládé ọ̀rọ̀ pọ̀ yín náà ni o lórí ètò àyọkà èmi a ní ẹyẹ tèmi òun fi apá kan fò èmi lọmọ wọn ní Ìbàdàn nílé Olúyọ̀lé ń bí olè gbé ń jàre olóhùn èmi ní ọmọ Ìbàdàn ọmọ àjòrò sùn èmi náà kan yìí náà lẹ̀sìn tẹ̀ ń wò yìí èmi náà lọmọ wọn ní Gbọ̀ngán Olúfì èmi náà ní o bí mo ṣe ń ṣe tilé ìyá mi mo ṣe tilé bàbá mi ò dábì kankan sí. Ọláìdé ọ̀rọ̀pọ̀ ọ̀rẹ́ yín àbúrò yín ẹ̀gbọ́n yín olólùfẹ́ yín lórí ètò àyọkà náà ni o bá ṣe máa ń gbọ́ lọ́jọ́ kẹjọ lọ́jọ́ Àlàmísì
àwọn èèyàn mi wọ́n tún ti jókòó wọ́n ti wọlé bàbí ẹ ṣé mo dúpẹ́ mo sọ pé nǹkan kan náà tẹ̀lé máa ṣe fún mi ni pé ẹ bá mi share rẹ̀ fún gbogbo àwọn èèyàn jẹ́ kí wọ́n rí gbọ́ ẹ jẹ́ káwọn èèyàn gbọ́ káàkiri ẹ má jẹ́ ká jẹ́ àdánìkànjọpọ́n ẹ jẹ́ káwọn èèyàn náà kankan jẹ adùn ìwé tá à ń kà sí wa létí Mr. Wálé ẹ jọ̀ọ́ ẹ bá mi share rẹ̀ fáwọn ará UK ẹ jẹ́ kí gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin UK gbọ́ gbogbo ẹ̀yin èèyàn mi pátápátá ẹ bá mi tẹ share button yẹn ẹ ṣé ìgbàgbé ìwé tá à ń kà lọ mo sọ wípé ìwé tá à ń kà lọ ní àgékù ejò níjẹjọ a rí i pé bàbá ìjọ ọmọ ti pàwọ̀dà o bàbá ti gbé bíbélì kalẹ̀ ajá rẹ̀ tó ti padà síbi èbíbí rẹ̀ o bàbá gbé bíbélì kalẹ̀ ó ti gbégbé rí ọdẹ ó ti fẹ́ jẹ́wọ́ bó ṣe jẹ́ fún malẹ̀ ọpẹ́lọpẹ́ ìyàwó rẹ̀ obìnrin rere lóde ọkọ ọpẹ́lọpẹ́ ìyàwó bàbá ìjọ tó ń kí ọkọ rẹ̀ ní 9 10 tó wá bójú mu kí bàbá wá gbé tọlọ́dẹ gbogbo tó ti lóun ò ṣe mọ́ tán fi sọ di bàbá ìjọ tó bójú mu kó tún gbérú aṣọ bẹ́ẹ̀ tó bójú mu kó gbé jáde síta èyí mọ̀ ní ìyàwó rẹ̀ rí ọ̀nà ní kí ìyàwó rẹ̀ ṣalábàápàdé ẹ̀ ọpẹ́lọpẹ́ ìyàwó ẹ̀ tí òjò ó jáde bẹ́ẹ̀ ṣé bíbi tí bàbá ìjọ náà tó ti ń kí ìyàwó rẹ̀ ní 9 10 ibẹ̀ ni ọ̀tún ìjọ náà tó ti wọlé bá wọn ibi tó ti wọlé bá wọn tó náà lè mọ kí lélẹ́yìí bàbá ìjọ ẹmọ ti gbé nǹkan mi wọ aráalé ní mọ́lámọ́dì wèrè ráàtà ń pè é wọ́n ṣàpẹ̀tù sí bàbá ìjọ nínú bàbá ìjọ ṣàbọ̀ ẹ̀wù agbára tó ti gbé wọ̀ ní ti ògùn àti àdó ṣẹ́ṣẹ́rẹ́ lọ́wọ́ rẹ̀ a wá padà sí ilé ti àwọn onídùúpẹ́ nílé àkàngbé àtìyàwó rẹ̀ ìbẹ̀rù bójó ti mú wọn àwọn tó ń wá jókòó tí wọ́n ti ń lọ ẹ̀rù tí ń bà wọ́n ọpẹ́lọpẹ́ ọ̀gá àkàngbé níbi iṣẹ́ olómọ lọ ta àwọn ọlọ́pàá lólobó pé nǹkan báyìí ń ṣẹlẹ̀ bí wọ́n ṣe fi ọlọ́pàá 4 ránṣẹ́ sí àkàngbé pé kí 2 máa ṣọ́ lọ́sàn-án káwọn 2 máa ṣọ́ lóru ó mà nìyẹn o ọ̀pọ̀lọpọ̀ ẹni tó lè jẹun tán fi túká ibi tá a ti dánu dúró níjẹjọ o nìyẹn fún àǹfààní ẹ̀yin tẹ̀lé bá wa pé níjẹjọ èmi máa ń sọ wípé ẹ lọ sórí YouTube ẹ̀yẹn ṣàrọra Google Ọláìdé Ọ̀nàyọkà ọ̀rọ̀ pọ̀ yín kan náà lẹ máa bá níbẹ̀ gbogbo òwe tá a ti kà sẹ́yìn pátápátá lẹ máa rí èyí tá a kà lọ́wọ́lọ́wọ́ tẹ̀lé bóyá ọjọ́ kan wà tẹ́ miss ẹ máa rí gbogbo ẹ̀ papọ̀ ni mo ṣe ní kẹ́ ẹ máa lọ sí orí ẹ̀ kí n tó máa tẹ̀síwájú ẹ jẹ́ kí n sáré lu àwọn èèyàn mi lọ́gọ̀ọ́ ẹnu èmi mọ rírì yín o mo ti máa ń fẹ́ dúpẹ́ gẹ́gẹ́ bí mo ti máa ń sọ àlè kan máa dá àkà láàrin wa ń bí àlèkà fún tébù àlèkà fún chair ẹ̀yin náà là ń kà fún o a sì dúpẹ́ fún àsìkò tẹ́ ń fi sílẹ̀ mo máa ń sọ wípé ìwọ̀nba àsìkò tẹ́ fi sílẹ̀ tẹ́ fi ń gbọ́ wa ní ìlọ́po lọ́lọ́run máa fi dá padà fún yín ẹ ṣé púpọ̀ Mr. Fẹ́mi Oyèlẹ́yẹ Amos Olúwọlé Ọmọ́túndé JP mo kí yín o Mr. Adébísí Adébáyọ̀ thanks for watching àyàn Mr. Muideen Àyànkúnlé ẹ ṣé Liliana Madinechi thanks for watching this is Ayoka program on Dayo Agbola Radio TV bàbá ló ń ta gan wà níkàlẹ̀ o bàbá nìyẹn bàbá Àyọkà àbàbá Ṣọwọ́nyá mo kí yín o ọ̀gá mi thanks for watching Mr. Adéwálé Ọlọ́lá àwọn tèmi nìyẹn o láti UK ẹ ṣé ẹ kú ìkàlẹ̀ wọ́n ní Àyọkà lètò bẹ́ẹ̀ ni o ètò l'Àyọkà ọmọ ọba Gbádégẹṣin mo kẹ́yìn náà o ẹ kú ìkàlẹ̀ Mr. Sunday Àtọ̀dá thanks for watching Tim Olúpọ̀nà mo mà kẹ́yìn náà ẹ ṣé ẹ kú ìkàlẹ̀ o ètò Àyọkà ló ń lọ lọ́wọ́lọ́wọ́ onídàyọ̀ Agboola Radio TV Baltimore la fi kalẹ̀ sí o Baltimore ní Maryland Ọláìdé Àrọ́pọ̀ ó ní olóòtú ètò yìí o ètò Àyọkà ẹ ṣé ẹ kú ìkàlẹ̀ tẹ́ bá gbàgbé nígbà tá a mú ìwé àgékù ejò mo sọ fún yín pé orí 9 ló ní a ti ka orí 3 sẹ́yìn orí ẹlẹ́ẹ̀kẹrin la dé lénìí nínú 9 àti dórí 4 ojú ewé 64 ó ní orí 4 yẹn ti bẹ̀rẹ̀
ojú ewé 16 tí àwọn olóyìnbó máa ń pè ní 56. ẹ jọ̀ọ́ bá mi fi kalẹ̀ sí ká fi gbádùn ti tòní. Àkórí eléyìí tá fẹ́ kà lónìí ni ìyàwó tọ̀ sílé. Kí ló ṣẹlẹ̀ tíyàwó fi tọ̀ sílé? Ṣó mu omi jù lálẹ́ ni? Ẹ jọ̀ọ́ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan, ẹ jẹ́ ká jọ gbádùn ẹ̀. Ṣùgbọ́n ká tó gbádùn rẹ̀, ẹ jẹ́ ká gbọ́ láti ilé agbára. Ẹ ṣé. Òótọ́ ni bẹ́ẹ̀ náà ló kúkú rí ẹtún jẹ́ ń sáàpù ọmọ eléré ọ̀lẹ. Ètò ayọ́ka lẹ́tọ̀ ètò tó kọ́ni lọ́gbọ́n kọ́ni lẹ́kọ̀ọ́ fún ní lóye pẹ̀lú èdè abínibí bàbá wa. Gbogbo kan sì yóò ládùn nínú tó bá ti da agogo 5 rọ̀lẹ́ nílùú Amẹ́ríkà. Tó bá jẹ́ Nàìjíríà ń kọ́ agogo 11 lẹ́ni lọ́dọ̀ títí wa 10 lẹ́ni nílùú United Kingdom. Ní gbogbo ọjọ́ Àlàmísì tọ́sídẹ̀ẹ́ jẹ́ kájọ mọ́ ń gbọ́. Dayọ̀ Agboola rédíò TV níbẹ̀ lẹ́wọ̀n tí màmá jẹ̀gbáládùn òtù. Ìjàpá bùkẹ́lẹ́ ọmọ ẹ̀ ń tẹ́wọ́ ìjàpá bá ń fọmọ rẹ̀ lésì. Ó lé mi ọmọbìnrin ní nǹkan wà máa pè mí láhùn. Ọláìdé ọ̀rọ̀ pọ̀ ọmọ wọn nílùú gbọ̀ngàn olúbì ó kárí tó ṣe bí ọmọ ahun. Ẹ̀yin àyànfẹ́ mo lẹ́gbẹ̀rin àbẹ́ ògbórin òun ẹ̀ lórí bá dà lọ́mọ rẹ̀ gbé. Ẹ mọ̀ wípé Ọláìdé ọ̀rọ̀ pọ̀ mọ̀mọ́ rẹ̀ àyọkà rẹ̀. 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 Ọláìdé òótọ́ ni bẹ́ẹ̀ náà ló kúkú rí Dayọ̀ Agboola rédíò TV lẹ́wọ̀n tí màmá jẹ̀gbáládùn ètò. Ẹ ṣé o, adúpẹ́ gan ni láti ilé agbára. Olúṣesí Olúwatósìn Àdùkẹ́, thanks for watching. Mo rẹ́yìn náà o, àwọn tí a nìyẹn o láti Canada. Ẹ ṣé ẹ kú ìkàlẹ̀. Aṣẹ̀ǹbẹ̀rẹ̀ náà ni o, Mrs. Olúṣesí, aṣẹ̀ǹbẹ̀rẹ̀ ni orí 4 ládé lónìí, ìyàwó tọ̀ sílẹ̀, òun la dẹ̀ fẹ́ kà. Ẹ wá nǹkan fìdílé kẹjẹ́ a máa gbádùn rẹ̀. Ẹ ṣé. Ení tere èjì tere ni ọjà fi kún, bẹ́ẹ̀ ni ení tere èjì tere náà ni ọjà fi tú. Kò sí ẹni tí ń sin òkú kọjá etí sàárè. Bí ó ti wù kí àjò ènìyàn pọ̀ tó lórí irú ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ sí Àkàngbé àti ẹbí rẹ̀ ní ṣọ́ọ̀ṣì ní ọjọ́ yìí. Dandan ni kí kálukú lọ sí ilé rẹ̀ bí ilẹ̀ bá ṣú. Ọlọ́run ṣeun, kì í ṣe ọ̀fọ̀ ló ṣẹ̀wọ̀n. Bẹ́ẹ̀ ni àìsàn ńlá tàbí àìrójú mìíràn kan ló dé bá wọn, èyí tó lè mú kí àájò tí wọ́n ń bá wọn ṣe di àárò. Nítorí náà bí ilẹ̀ ti ń ṣú lọ ni àwọn tó wá bá ẹbí Àkàngbé ṣe àájò àti àwọn tó wá bá wọn jẹ àṣeyọsẹ̀ lọ́kọ̀ọ̀kan bí ẹni tí ń jáde ní ẹkùn. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ni ení tere èjì tere ilé Àkàngbé dá wáyé bí ọjọ́ kejì ọjà àdájọ́ náà. Ilẹ̀ ṣú tán, onílé relé, ó kù Àkàngbé, ìyá rẹ̀ Kẹ́mi, Olú ọmọ wọn kékeré tí kò dá nǹkan kan mọ̀ ní tirẹ̀. Ó sì kù àwọn ọlọ́pàá méjì tí ó wà ní iṣẹ́ alẹ́ láti ṣọ́ ilé Àkàngbé. Onílé relé tán, ẹ̀rù jẹ̀jẹ̀ sọ̀kalẹ̀ sí ilé Àkàngbé. Èyí tí ó burú jù lọ ni pé àwọn oníṣẹ́ mọ̀nàmọ́ná tó ti mú iná lọ. Gbogbo àdúgbò ṣókùnkù dúdú. Ọ̀rọ̀ àgbà bí kò ta egbò á sì ta ìkòkòrò. Ó pẹ́ tí ìyá Àkàngbé ti ń sọ fún un pé kí ó kó kúrò ní ilé àdágbé tí ìjọba kọ́ kété sínú igbó lẹ́yìn odi ìlú, àti pé kí ó lọ máa gbé láàrin ìgboro. Ìyá rẹ̀ ti sọ fún un pé òun kò nífẹ̀ẹ́ sí dídágbé inú igbó bíi ti ọ̀pẹ. Gbogbo ìgbà tí ìyá yìí bá ti wá ni ó máa ń fi Kẹ́mi àti ọkọ rẹ̀ ṣẹ̀fẹ̀ nípa kíkọrin pé inú igbó lọ̀pẹ ń gbé, ẹnìkan kì í kọ́lé adẹ́tẹ̀ sí gbòòrò, inú igbó lọ̀pẹ ń gbé. Èsì tí Kẹ́mi àti ọkọ rẹ̀ máa ń fún ìyá ni pé àwọn kì í ṣe adẹ́tẹ̀ tó ń dá igbó gbé, àti pé irú ilé tí àwọn ń gbé yìí ló bá ọ̀làjú òde òní mu, nítorí pé ó mú ìfọ̀kànbalẹ̀ wá. Kò sí ọ̀rọ̀ pé ó sún mi, ó kàn mí. Kóńkó jábélé ni kálukú ní ṣe tirẹ̀. Ènìyàn ìbá máa jẹ ọ̀fọ́n onídòdó nínú ilé rẹ̀, kò sí ẹni tí yóò rí. Kò sí àtojúbọ̀
tí dá mùtùmùtẹ̀ sílẹ̀ ní àdúgbò. Àlàáfíà wà fún kálukú ní ọ̀dẹ̀dẹ̀ rẹ̀. Òdodo àti òtítọ́ ni gbogbo ohun tí Àkàngbé àti aya rẹ̀ gbádùn láti máa fi yé ìyá yìí nípa ibi tí wọ́n ń gbé. Ṣùgbọ́n ìyá pàápàá sì máa sọ fún wọn pé ẹ má jẹ́ kí ó di ọjọ́ ìpọ́njú kí kèfèrí yín tó mọ Ọlọ́run. Ẹ rántí pé àdá nìkànnì ejò ni wọ́n fi ń fi àdá pa á. Bẹ́ẹ̀ ni ọjọ́ kan ìjàngbọ̀n, ọjọ́ kan ìpọ́njú ni adálégbé máa ń mọ iyì àjùmọ̀gbélé. Ọjọ́ tí ogun àdájà bá ká onílé àdágbé mọ́lé nímọ̀ pé ènìyàn láṣọ ẹni àti pé kárìn kápọ̀ yíyẹ ní iyẹ ni. Etí kan ṣoṣo kò yẹ orí, àdá nìkan rìn kò yẹ ọmọ ènìyàn. Àkàngbé àti aya rẹ̀ ti ń gbọ́ ọ̀rọ̀ ìyá tí oorun kó láti ọjọ́ tó ti pẹ́. Ṣùgbọ́n lọ́jọ́ yìí ni ọ̀rọ̀ àgbà wá ta eégún tí ó ta ìkòkòrò lọ́kàn wọn. Ṣùgbọ́n omi èyí ti dé wọn lọ́rùn náà, ọ̀rọ̀ àwa igbá kiri ti kọjá. Nígbà tí gbogbo ènìyàn lọ tán bí a ti wí yìí, ìyá Àkàngbé pe ọmọ rẹ̀, ó sì ké sí Kẹ́mi. Wọ́n jókòó ní yàrá ìgbàlejò nísàlẹ̀ ilé náà. Ọkàn wọn balẹ̀ díẹ̀ nítorí àwọn ọlọ́pàá wà níta. Wọ́n jókòó, ìyá Àkàngbé sì sọ̀rọ̀ ní ṣókí. Ó ní, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, èṣù kò sọ ayọ̀ wa dòbu lọ́jọ́ òní. A dúpẹ́ pé àjọyọ̀ kò di àjọṣọ̀fọ̀ mọ́ wa lọ́wọ́. Mo dúpẹ́ lọ́wọ́ orí mi, mo dúpẹ́ lọ́wọ́ bàbá àti ìyá mi tí ń bẹ lọ́run. Mo mọ̀ pé wọn kò sọ lọ́run, gbogbo ìgbà ni wọ́n sì ń gbé ọ̀run gbè mí. Bàbá mi ó ṣeun o, èké ilé ìjà ní dà, ọmọ parun jẹ́gẹ́dẹ́ etí Yemọtu, ó ṣeun o. Mo dúpẹ́ orí mi tí n kò ṣọ̀fọ̀ ojú alẹ́ o. Àkàngbé ọmọ àdáró fojú rẹ́, Dékẹ́mi aya mi, ẹ kú oríire, Ẹlẹ́dàá mi á túbọ̀ máa tì yín lẹ́yìn. Bàbá mi lọ́run kò ní fi yín sílẹ̀ o. Ọlọ́run á bá yín wo mọ́. Lágbára orí mi, ìwòyí àmọ̀dún, àbúrò Olú ni wọ́n tó wá bá yín pọ̀n. Gbogbo wọn ń ṣe àmín àmín. Ìyá Àkàngbé dákẹ́ díẹ̀, ó tún tẹ̀síwájú. Ikú tó bá fẹ́ bẹ́ ni lórí, bó bá ṣí ni ní fìlà kí á dúpẹ́ ni o. Ewu eléyìí ti yẹ̀ lórí wa ná. Bàbá mi ní máa sọ̀rọ̀ kan, á ní bí ó bá kọ iwájú sí ọ kí o sá, bí ó bá kẹ̀yìn sí ọ kí o jàn lọ́fà, bí ó bá kù ìwọ nìkan kí o tó èrò ara rẹ pa. Ó ti kù àwa nìkan báyìí o, ẹ jẹ́ kí a tó èrò ara wa pa. Èwo ni ẹ fẹ́ ṣe báyìí kí èmi tó padà sílé? Ẹlẹ́dàá mi kò ní jẹ́ kí ẹ rógo àdájà mọ́ o. Ọlọ́run kò ní jẹ́ kí ẹ ṣe kòǹgẹ́ àgbákò tí ń pera rẹ̀ ní mọ̀lẹ̀ mọ́ o. Ẹ tètè wá nǹkan ṣe o. Kẹ́mi kò tí ì jẹ́ kí ìyá ọkọ rẹ̀ sọ̀rọ̀ tán tó fi kólẹ̀ láti dúpẹ́. Ó ní èrò ọkàn tòun ni pé kí àwọn kó kúrò ní ilé tí àwọn ń gbé, kí àwọn sì wá ilé mìíràn sí àárín ìgboro. Kódà ó ní láti alẹ́ ọjọ́ náà lọ kí àwọn lọ máa wá ibi sùn ní alaalẹ́ títí tí àwọn yóò fi rí ilé mìíràn. Bí ó tilẹ̀ jẹ́ pé ẹ̀rù ń ba Àkàngbé náà, síbẹ̀ ó ṣe ọkàn ọkùnrin, ó sì sọ̀rọ̀ bí akin. Ó ní àwọn kò ní lọ máa sùn níbì kankan àti pé àwọn kò ní kó jáde lọ sí ibòmíràn. Ó ní ẹ̀rù kì í ba orí kí ó sá wọnú, bẹ́ẹ̀ ni ayé kò ní korò kí a lọ tọ́ oyin wò ní ọ̀run. Ó rán ìyá àti ìyàwó rẹ̀ létí pé ìjákùmọ̀ ní mọ̀lẹ̀ kì í ṣe ẹran ìlú kan. Ó ní ohun tó délẹ̀ ti kọjá ọ̀rọ̀ pé à ń sá fún mọ̀lẹ̀ láti ibì kan dé èkejì. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé orí bíbẹ́ kọ́ ni a fi ṣẹ́gun iná orí o. Ó ní bí ọ̀rọ̀ bá rí bí irú èyí, ọ̀nà méjì ni a lè gbà yanjú rẹ̀. Èkíní ni ìṣọ́ra, èkejì sì ni ìgbáradì. Ṣé ẹ mọ̀ pé bí kòkò bá ń fẹ́ni lẹ́fẹ̀ẹ́, a kì í jẹ orí ìmọ̀dò, a sì máa ń jẹ orí ìmọ̀dò. Àwùjọ kùmọ̀ ni a kì í lọ, bẹ́ẹ̀ ni a sì máa ń lọ sí àwùjọ kùmọ̀. Ìwọ̀n ara ẹni là á mọ̀ o. Tójú tì yẹ ló kù kí àparò wa fi máa ṣọ́ra. Yàtọ̀ sí èyí, ó ti hàn gbangba sí mi pé
dí ọkùnrin kò tó láyé yìí tí a wà yìí. Nítòótọ́ a ní láti súnmọ́ Ọlọ́run dáadáa sí i fún ààbò, ṣùgbọ́n síbẹ̀ náà Ọlọ́run tó fún wa ní ọgbọ́n àti òye kò lè kà sí ẹ̀ṣẹ̀ bí a bá ń lo ohun gbogbo tí ó dá fún ààbò àti àǹfààní ara wa nígbà tí a kò bá fi ṣe ibi tàbí lò fún ìwà ìkà. Báyìí ni àkàgbé sọ, tí ó sì fi ìyá àti ìyàwó rẹ̀ lọ́kàn balẹ̀ pé kò séwu lóko àfi gìrì àparò. Ó fi tó wọn létí pé gbogbo àwọn olùgbé àdúgbò náà ni yóò ṣe ìpàdé ní ọjọ́ kejì láti ṣètò ẹ̀ṣọ́ àti ojúlalákànfíṣọ́rí. Ó ní yàtọ̀ sí èyí, òun fúnra òun yóò tọ̀ àwọn àgbà lọ láti sọ ara òun di ọkùnrin gidi kí ó tó di pé àwọn ọlọ́pàá kò ṣọ́ ilé òun mọ́. Ó ní lẹ́yìn tí eégún òun bá dá aṣọ tán, ẹgbẹ̀rún mọ̀lẹ̀ kò ní lè sọ pé ó kù ibi tí òun máa gbà. Fún ìgbà àkọ́kọ́, àkàgbé fi ara balẹ̀ gbà lórí ìkólẹ̀ fún àdúrà gígùn gbọọrọ tí ó ti mọ́ Kẹ́mi lára láti máa gbà. Kò rẹ́rìn-ín tàbí kùn mọ́ bí ó ti máa ń ṣe nígbà tí Kẹ́mi bá ń fi gbogbo ara gbàdúrà. Tẹ́lẹ̀ bí Kẹ́mi bá ń gbé sókè láti gbàdúrà, ṣe ni àkàgbé máa ń mú sùúrù kí ó parí àdúrà kí ó tó kì í nílọ̀ pé kíkégbe gbàdúrà kò wúlò. Àní ojú ní nǹkan aládùúrà tí ń jágbe mọ́ Ọlọ́run. Kò sí ẹni tí Ọlọ́run kò ní gbọ́ àdúrà rẹ̀. Àtilẹ̀ máa rán Kẹ́mi létí pé ṣe bí ẹnu lásán ni wòlíì Élì rí tí Hánà ń jẹ wújẹ́wújẹ́, bẹ́ẹ̀ ni Ọlọ́run gbọ́ àdúrà rẹ̀ ó sì bí Sámúẹ́lì. Wọ́n gbàdúrà tán, kálukú lọ sùn. Bí ó ti jẹ́ pé kò sí ẹni tí ó sùn wọra nínú ilé náà yàtọ̀ sí Olú, wọ́n kàn wulẹ̀ ń ṣe àìsàn lásán ni. Eku kò fi ìrùnà gbá ní àdúgbò náà títí tí ilẹ̀ fi mọ́. Ní alẹ́ ọjọ́ kejì tí mọ̀lẹ́ fìbọn tú ayẹyẹ ìdúpẹ́ Kẹ́mi ká ní ṣọ́ọ̀ṣì, ní àwọn tó ń gbé inú ọgbà onílé àdágbé tí àkàgbé ń gbé fi ìpàdé sí. Ní àárọ̀ ni ẹnìkan ti káàkiri láti kéde ìpàdé náà. Èyí nìkan kọ́, alàgbà Bọ́óyè tó kéde náà ti sọ pé alẹ́ ọjọ́ náà gan-an ni òde ṣíṣọ́ yóò bẹ̀rẹ̀ àti pé kí kálukú dira ogun wá. Èyí ni pé yàtọ̀ sí mímú ohun bí àdá, ìbọn, ọfà tàbí kùmọ̀ tí kálukú bá ní nílé lọ́wọ́, ẹnì kọ̀ọ̀kan gbọ́dọ̀ kó ohun tó bá ní lọ́wọ́ láti fi hàn pé ọkùnrin ni òun. Bákan náà ló sọ fún àwọn obìnrin pàápàá pé èyí tó bá mọ̀ pé òun kì í ṣe àtẹ̀yìntọ̀ lásán náà lè wá láti darapọ̀ mọ́ ẹ̀ṣọ́ àdúgbò, nítorí pé bí a ti rí ọkùnrin tó jẹ́ òrejò torí bọgbó, bẹ́ẹ̀ ni a rí arógo mátì di obìnrin. Kò sáàbùrú bí a bá rí ọ̀gbẹ̀rì ọkùnrin tí odò ń gbé lọ tí òmùwé obìnrin sì gbà sílẹ̀, àbí kí agogo 7 alẹ́ tí wọ́n fi pàdé sí tó lù ní àwọn ọkùnrin àdúgbò ilé àdágbé ti péjọ sí orí pápá ìṣeré kékeré kan tó wà nínú ọgbà náà. Orí koríko tí ó dúdú mìrìnmìrìn tí wọ́n ti fi ẹ̀rọ gé tí ó sì dàbí ẹni àtẹ̀ẹ̀ka aláwọ̀ ewé ní gbogbo àwọn tó wá sí ìpàdé jókòó lé. Bí wọ́n ti pọ̀ tó, obìnrin 2 péré ló wà nínú wọn. Ọ̀kan ní Ẹ̀bùn, èkejì sì ní Títílayọ̀ tí gbogbo ènìyàn mọ̀ sí ìyá kejì. Alàgbà Bọ́óyè tí ó pe ìpàdé dábàá pé kí wọ́n fi àdúrà bẹ̀rẹ̀ ní ìlànà ẹ̀sìn Mùsùlùmí àti ti Kìrìtẹ́nì kí wọ́n tó bẹ̀rẹ̀ ìpàdé. Bí ó tilẹ̀ jẹ́ pé púpọ̀ ní àwọn tó fi ara mọ́ àbá yìí, ọ̀gbẹ́ni Fátọ́lá fi àkékọ́rí pé dandan ni kí wọ́n fi ìwúre ní ìlànà ti ìbílẹ̀ náà kún. Gbogbo wọn gba ohun tó wí. Wọ́n ní ṣe bí àdúrà kì í pọ̀ jù. Ẹ̀bùn ló gbàdúrà ní ìlànà Kìrìtẹ́nì. Àáfàá Kàrímù ṣe àdúrà ní ìlànà Mùsùlùmí. Fátọ́lá sì ṣe ìwúre ní ti ẹ̀sìn ìbílẹ̀. Kódà bí ó ti ń pe àwọn alálẹ̀ ló ń ta ẹmu funfun sílẹ̀. Àṣẹ ẹmu níbẹ̀ nínú agbè kékeré kan tó fà lọ́wọ́ wá sí ìpàdé náà. Ọgbà bí ó ti ń parí ìwúre ní Fádòyè àti Àyándòkun gba agbè ẹmu tó kù lọ́wọ́ rẹ̀. Kí á sì tó ṣẹ́jú pẹ́, ẹ̀gbẹ́ agbè ni wọ́n fi lélẹ̀.
oríṣiríṣi àbá ló wáyé nípa bí wọn yóò ṣe máa ṣọ́ àdúgbò lọ́sàn-án àti lóru. Kálukú ló sọ èrò inú rẹ̀. Ẹ̀bùn sọ ní tirẹ̀ pé ọ̀pọ̀ àdúrà ni àwọn nílò láti fi ṣẹ́gun. Nítorí náà òun ti ṣetán láti kó àwọn obìnrin ẹlẹgbẹ́ òun tí ń bẹ nínú ọgbà náà lọ sí orí òkè àpáta tí wọ́n ń pè ní Máforísọmí tí ń bẹ nítòsí ọgbà náà fún àdúrà gbígbóná ọlọ́jọ́ 7. Kò ṣàìkè sí àwọn ọkùnrin tó bá nífẹ̀ẹ́ sí i láti darapọ̀ mọ́ àwọn láti ṣe bẹ́ẹ̀ pẹ̀lú. Bí Ẹ̀bùn ti sọ èrò tirẹ̀ tán ló kúrò láàrin wọn tó kọrí sílé. Lẹ́yìn èyí ni kálukú wá ń fi ẹnu lé agbára tí òun ní. Olókìgbẹ́ ń yọ òkìgbẹ́, wọ́n sì ń fi àdá àti ọ̀bẹ dánra wò láti fi wọn hàn bí òkìgbẹ́ wọn ṣe múnádóko sí. Àti gbogbo àwọn olùgbé ọgbà náà kàn pé ara wọn ní alákọ̀wé lásán ni. Ọkùnrin gidi ń bẹ láàrin wọn o. Àwọn 6 ni wọ́n dojú ìbọn òyìnbó àti ṣakabùlà kan tó jẹ́ pé bí ìbọn bá ti dún tán ṣe ni wọ́n ń kó ọta padà fún ẹni tó yìnbọn. Ìbọn kò wọlé sí wọn lára. Ọkùnrin kan tilẹ̀ wà níbẹ̀ tí wọ́n ń pè ní ẹyẹ bí ọ̀kín. Ọ̀gá àgbà ilé ìfowópamọ́ ńlá kan ni. Agbára méjì ni òun tákà. Bí wọ́n bá ti na ìbọn sí i báyìí gọ̀ọ̀rọ̀gọ̀ ni omi yóò máa dà lẹ́nu ìbọn. Irú ìbọn yòówù kò jẹ́ dípò kí ó mú iná jáde. Èkejì ni pé bí ẹnìkan bá ti na ìbọn sí i tí ó sì ké pààrà pé àgbèrò, ìbọn kò ní yìn. Bẹ́ẹ̀ ni ọwọ́ ẹni tó gbé ìbọn náà láti yìn kò ní wálẹ̀ mọ́. Gẹ́gẹ́ bí alágẹmọ ṣe gbé ọwọ́ ijó ni ẹni náà yóò gbé ìbọn lọ́wọ́ síbẹ̀. Ọkùnrin àbọ̀dé ológun kan tó wà láàrin wọn ó kọ́ wọn bí a ṣe ń gọ fún ọta àti bí a ṣe yára yìnbọn. Bẹ́ẹ̀ náà ló sì kọ́ wọn ní oríṣiríṣi ìpèdè àṣírí tí wọn yóò fi máa bá ara wọn sọ̀rọ̀ bí èdè àwọn tí ọ̀gbẹ̀rì kò mọ̀. Ká tó máa tẹ̀síwájú ẹ jẹ́ ká gbọ́ láti ilé agbára. Ọláyídé ọ̀rọ̀ kan mọ wọn nílùú gbọ̀ngàn Olúkì. Ṣé o tó ti dé sórí ètò àyọkà rẹ̀? Ọláyídé ọ̀rọ̀ kan mọ wọn nílùú gbọ̀ngàn Olúkì. Ṣé o tó ti dé sórí ètò àyọkà rẹ̀? Ṣá máa kà á lọ, ṣá máa kà á lọ. Àyọkà yìí ṣá máa kà á lọ. Ṣá máa kà á lọ, Láìdé máa kà á lọ. Àyọkà yìí ṣá máa kà á lọ. Ètò tó kọ́ ni lọ́gbọ́n pẹ̀lú èdè bàbá wa. Àyọkà yìí ṣá máa kà á lọ. Every Thursday gbogbo ọjọ́ Àlàmísì. Àyọkà yìí ṣá máa kà á lọ. Aago 5 ìrọ̀lẹ́ Maryland Amẹ́ríkà ta àyọkà yìí ṣá máa kà á lọ. Aago 10 alẹ́ ní Nàìjíríà lọ́dọ̀ tiwa. Àyọkà yìí ṣá máa kà á lọ. Tó bá jẹ́ Ghana ń kọ́ aago 3 lẹ́yìn àyọkà yìí ṣá máa kà á lọ. Dayọ̀ Agboola rédíò tí ó lò nílẹ̀ lẹ́hìn ti gbọ́. Àyọkà yìí ṣá máa kà á lọ. Ọláìdé ọ̀rọ̀ kan làwọn fún ètò yẹn. Àyọkà yìí ṣá máa kà á lọ. Àyọkà yìí ṣá máa kà á lọ. Dayọ̀ Agboola ní bàbá rédíò TV gbogbo ayé. Dayọ̀ Agboola ní bàbá rédíò TV gbogbo ayé. Ó ń gbọ́ lẹ́bí ìyàwó bẹ́ẹ̀ ni mo sọ. Kò sí irú ẹni lẹ́yìn o. Dayọ̀ Agboola ló ta rédíò TV. Kò sẹ́gbẹ́ ẹni lẹ́yìn o. Dayọ̀ Agboola rédíò TV. Níbo tí mo Maryland Dayọ̀ Agboola rédíò TV. Dayọ̀ Agboola gbogbo ayé ló ń gbọ́. Ẹ ṣé o láti ilé agbára. Ẹ jẹ́ kí n sáré lu àwọn ènìyàn mi lọ́gọ ẹnu, àwọn tó tún ti wọlé lẹ́yìn ìgbà tá a bẹ̀rẹ̀ sí ní ka. Princess Ọmọọba wọ́n ní ṣe ètò tó mà bẹ́ẹ̀ ni ó ń tó ṣẹ́yìn náà ń gbádùn ẹ̀. Ẹ ṣé my princess. Mr. Adéwálé Ọlọ́lá ní ètò ní àyọkà bẹ́ẹ̀ ni àyọkà lètò. Ẹ ṣé Mrs. Olúchesí wọ́n ní ìyàwó ẹ kú iṣẹ́ o ẹ máa ṣe. Mr. Ayọ̀túndé Pastor Ayọ̀túndé Ayọ̀dìran ẹ ṣé o wọ́n ní ẹ kú ètò
ètò nìyẹn o bàbá mi ẹ ṣe ẹ kú 3 days. Mo ní kí n sáré kí yín ni o, mi ò fojú pẹ́ nìkan kan rẹ́ o, ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tí mo rí àtẹ̀yin tí mi ò rí ẹ ṣe ẹ kú ìkàlẹ̀ o, ẹ dẹ̀ kú ìgbádùn ètò Àyọkà. Dáyọ̀ Agboola rédíò TV náà lẹ́wà o, ẹ ṣe mistake ẹ̀yin tẹ́ bá ṣẹ̀ ń wọlé. Àyọkà ló ń lọ lọ́wọ́ o láti ẹnu àbúrò yín Ọláìdé Ọ̀rọ̀pọ̀. Ẹ ṣe ẹ kú ìkàlẹ̀ o, ẹ jẹ́ ká tún kà síwájú díẹ̀ sí i. Kò sí orí tí àyàndòkú kò lè tán. Ó ní bí ọ̀ràn bá lè tán òun lè dọ̀ká kí òun di èrè, kí òun di esoso tàbí kí òun di òkìtì ọ̀gán. Ó ní òun ni anípọláyà bí ìrà àti pé àyà níní òun ju ti ẹkùn lọ. Ìgbà tí àwọn ènìyàn wòye pé àkàgbé ṣàdákẹ́ ni wọ́n ké sí i pé kí òun náà sọ̀rọ̀. Àkàgbé ní gbogbo bí kálukú ti ń fi agbára rẹ̀ hàn ni mò ń wò látàárọ̀, ṣùgbọ́n kí ni kí n wí. Àdán ní òun mọ̀ bí òun ti burẹ́wà tó kí òun tó máa fò lóru. Mo mọ̀ bí mo ṣe mọ̀ kí n tó wínkù bí olúndù. Bí a ti mọ làádé ènìyàn tí kò gẹṣin kì í dé wọ̀n. Ẹni tí kò bá lówó tí ó sọ pé pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ máa jábọ́, pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ máa jábọ́, ta ni kò ṣàìmọ̀ pé bí irú ẹni bẹ́ẹ̀ kò bá ṣu sílé a jẹ́ pé yóò bì sára ni. N kò lè sọ pé n kò ní nǹkan kan. Mo ní òrùka àlùwò kan tí bàbá ìyá mi ṣe fún mi nígbà tí mo wà ní ọ̀dọ́, tí mo máa ń gbé eégún ní àkókò ọdún eégún ní ìlú wa. Àwọn ènìyàn bú sẹ́rìn-ín. Ṣé a lè fi Ṣàngó wé ìbọn? Ẹni tí kò ní ògùn ìrìndò a lè jẹ áyán bí. Ẹni tí kò ní ayẹta, tí kò ní afọ́ta, tí kò ní àṣákì, tí kò ní aṣọtadomi tó ń lọ fi àlùwò dojúkọ ẹni tó gbé ìbọn lọ́wọ́, ǹjẹ́ kò ti fira rẹ̀ jẹ̀bi ikú? Gbogbo àwọn èèyàn tó rẹ́rìn-ín. Àkàgbé parí ọ̀rọ̀ nípa sísọ pé inú mi dùn gan-an pé ọkùnrin gidi pọ̀ láàrin wa níhìn-ín, yàtọ̀ sí àwa tí ẹ̀sìn ti sọ di àtẹ̀yìntọ̀ lásán. Ẹ̀yin náà ni ó gbà wá ní àgbàtàn o, tí a gba ọ̀lẹ lọ́wọ́ ọmọlẹ̀ àti àwọn ènìyàn bíi tirẹ̀. Ìfọwọ́sowọ́pọ̀ ló ṣe pàtàkì nítorí pé bí rẹ̀ bá pa tètè wọn pọ̀ wọ́n á fọ́ ìsasùn. Láti òní lọ èmi pàápàá ń fẹ́ di ọkùnrin gidi, wọ́n fi ara mọ́ ẹ̀yin àgbà. Gbogbo wa ni a ti di ọmọ ẹgbẹ́ ẹ̀ṣọ́ yìí. Ẹni tí ó bá sì di ẹrù fún èèrà náà ni yóò bá wá orí tí yóò fi rù ú, àbí bẹ́ẹ̀ kọ́? Yàtọ̀ sí èyí, èmi fúnra mi máa jáde síta nítorí pé mo ti pinnu nínú ọkàn mi pé dandan ni kí ọwọ́ bá mọ́lẹ̀ níbikíbi lọ́jọ́kọ́jọ́ nígbàkígbà láìpẹ́ láì jìnnà, yálà láàyè tàbí lókùú. Títílayọ̀ ìyá kejì ló ya gbogbo wọn lẹ́nu jùlọ. Òun àti àwọn ọmọ rẹ̀ méjì ni wọ́n jọ ń gbé ilé àdágbé tiwọn. Ọkọ tirẹ̀ ti kú ó tó ọdún 4 sẹ́yìn, ṣùgbọ́n kò kó lọ sí ìlú wọn bí àwọn ènìyàn ti rò pé yóò ṣe lẹ́yìn ikú ọkọ rẹ̀. Nígbà tí Àkàngbé parí ọ̀rọ̀ rẹ̀, Títílayọ̀ dìde, ó nà tàntàn, ó kúnlẹ̀, ó sì dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó sọ̀rọ̀. Ó ní nítòótọ́ obìnrin ni mí, ṣùgbọ́n èmi náà ní agbára kékeré kan tí mo fẹ́ fi hàn yín, nítorí pé bí ògo ẹni bá dáni lójú àfi gbárí ni. Nítorí náà ẹ jẹ́ kí n fi hàn yín ní kékeré bí mo ṣe mọ̀. Nígbà tí ó sọ báyìí tán, ó ní kí àwọn ènìyàn sún mẹ́yìn, kí ẹni tí ìbọn rẹ̀ bá dá lójú tí ó sì jẹ́ atamátàsé dá ojú ìbọn kọ òun. Ẹ̀rù kọ́kọ́ ń ba àwọn ènìyàn láti ṣe èyí, ṣùgbọ́n ó fi wọ́n lọ́kàn balẹ̀ pé kò ṣeé wù, pẹ̀lú àfikún pé bí eku bá ṣe bẹ́ẹ̀ tí ó fi àpò jẹ, kí gbogbo àwọn tó wà níbẹ̀ jẹ́rìí pé fúnra òun ni òun fi ìbọn para òun. Kí a má bá òpó re ilé olóró, ọkùnrin àbọ̀dé sọ́jà bọ́ síta láti fi ìbọn rẹ̀ dán Títílayọ̀ wò. Ìkì 15 ni ìbọn náà lè yìn léraléra kí ọ̀tá tó tán nínú rẹ̀. Àbọ̀dé sọ́jà da ojú ìbọn kọ ìyá kejì. Ìbọn ń dún léraléra
ṣùgbọ́n dípò kí ìyá kejì ṣubú ṣe ló ń rẹ́rìn tí ó sì rìn lọ sọ́dọ̀ ẹni tó yìnbọn sí i títí ó fi kàn lára. Nígbà tó dé ọ̀dọ̀ àbọ̀dé sọ́jà tó yìnbọn ó dì í lọ́wọ́ mú, ó gba ìbọn ọwọ́ rẹ̀ jù sílẹ̀, ó wá pàṣẹ pé kí àwọn ènìyàn wá gba ọkùnrin náà lọ́wọ́ òun. Gbogbo bí àwọn géńdé ṣe gbìyànjú tó láti gba àbọ̀dé sọ́jà lọ́wọ́ Títílayọ̀, pàbó ló já sí. Bẹ́ẹ̀ ni ọwọ́ kan ṣoṣo ló fi lé sọ́jà náà mú o. Kódà alágídí ṣe agídí, ọlọ́fọ̀ pé ọfọ̀, ẹ̀yìn igbá ni gbogbo wọn yín àgbàdo sí. Tímọ́tímọ́ tí alámọ̀ ń gún amọ̀ ni ọwọ́ àbọ̀dé sọ́jà lẹ̀ mọ́ ọwọ́ Títílayọ̀, àfi ìgbà tó fínúfíndọ̀ fi sílẹ̀ fúnra rẹ̀. Lẹ́yìn èyí ló tún sọ fún wọn pé kí wọ́n gbé òun pàápàá kúrò nílẹ̀. Géńdé bíi 15 dì mọ́. Wọ́n gbé Títílayọ̀ láti gbé kúrò nílẹ̀. Gbọ̀nyin ló fẹsẹ̀ múlẹ̀ bíi kùkùté igi ìrókò ńlá. Gbogbo àwọn tó wà níbẹ̀ ló kan sáárá sí Títílayọ̀, wọ́n sì gbà á lọ́gàá. Ní báyìí ilẹ̀ ti ṣú, wọ́n sì pinnu láti jọ tọ́wọ̀ rìn káàkiri gbogbo inú ọgbà fún ti òru ọjọ́ náà pẹ̀lú àdéhùn pé bí ó bá di ọjọ́ kejì wọn yóò pín ara wọn sí ìsọ̀rí 4 láti máa ṣọ́ ọgbà ní ọ̀sán àti lóru. Wọ́n rìn káàkiri títí ó rẹ̀ wọ́n sì pinnu láti sinmi lórí igi ńlá kan tó wó sí ẹ̀gbẹ́ igbó ní iwájú ilé kan tí ó fẹ̀gbẹ́ ti igbó kan. Ilé náà jẹ́ ọ̀kan nínú àwọn ilé tó kángun sí igbó nínú ọgbà náà. Gbogbo wọn jókòó, wọ́n kẹ̀yìn sí igbó. Àwọn tí kò ráàyè jókòó lórí igi fi ọ̀gẹ̀rẹ̀ lé ilẹ̀ lẹ̀. Ibi tí wọ́n ti ń fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ ni wọ́n dédé gbọ́ wùyà nínú igbó lẹ́yìn wọn. Ìfẹ́ àfẹ́wé, bí ajá bá forí kómi ọ̀nà kì í gbà á, kálukú sàásálà fún ẹ̀mí rẹ̀. Àyàndòkun tó ti ń lérí pé kò sí ohun tó ń lé mi òun lọ́kàn, pé arógbòmásá ni òun gan ló kọ́kọ́ ju ìbọn ọwọ́ rẹ̀ sígbó tó ké tó pé yéè orí ìyá mi o mo gbé o, tó sì ń sá lọ bí ẹyẹ àparò. Ohun tí àwọn tó ń sá lọ gbọ́ lẹ́yìn èyí ni kẹmù tí ó jẹ́ ìró ìbọn alàgbàbọ̀ òye. Gbogbo wọn padà, wọ́n rí i pé àwọn 3 péré èyí ni alàgbàbọ̀ òye, àbọ̀dé sọ́jà tó ti sáré dọ̀bálẹ̀ pẹ̀lú kíkẹ́ ìbọn lọ́wọ́ nígbà tó gbọ́ wúyà, àti Títílayọ̀ akọ obìnrin tó dúró ní gbandi bí àpáta. Sí ìyàlẹ́nu àwọn tó sá lọ, àṣé ìgalà kan tó sùn sí ẹ̀gbẹ́ igbó ní ariwo ẹjọ́ tí àwọn ènìyàn tó jí, tí ó sì ṣe bẹ́ẹ̀ dìde. Bí ó ti fẹ́ máa sá lọ ní alàgbàbọ̀yè fi ìbọn ṣe kòǹgẹ́ orí rẹ̀. Gbogbo wọn ń yọ̀, ṣùgbọ́n wọn kò rí Àyàndòkun. Ìgbà tí wọ́n dé ilé rẹ̀, wọ́n bá ní abẹ́ ibùsùn ìyàwó rẹ̀ tó sápamọ́ sí. Nítòótọ́ ni gbogbo wọn fẹ́ ṣe ẹ̀ṣọ́ àdúgbò, ṣùgbọ́n ìyàwó ti tọ̀ sílé báyìí o, onípò mọ ipò rẹ̀. Báyìí ni a parí àkórí ìwé orí 4 tòní, ìyàwó tọ̀ sílé. Abẹ́ rí nǹkan bí rí gbogbo ẹni tó sọ wípé kò sí gìrì lóko kò séwu lóko àfi gìrì àparò. Wùyà ẹranko ló gbó lásán o tó ti lọ sáta bẹ́ẹ̀dì ìyàwó rẹ̀. Ta ni ò fẹ́ ṣe bàbá ọmọ rẹ̀? Èmi ò rí bá wí. Jẹ́ kí n sáré lo àwọn èèyàn mi lọ́gọ̀ ẹnu sí i ká tó máa dágbére fúnra wa fún ti ọjọ́ òní. Abubakar Bímbọ́ Ọláyíwọlá, alájà mi, alájà tó rí Mẹ́kà tó bọ̀, ya Jubril, thanks for watching. Ètò Àyọkà lélẹ́yìí o. Rachel Egaba, mo kẹ́yìn náà o, ẹ ṣé mà. Tí mi sí ẹ o, ẹ lọ sí orí YouTube, ẹ̀yin ṣáà ti rọra Google Ọláìdé ọ̀nà Àyọkà. Àwọn tá a ti kà sẹ́yìn ẹ máa rí, ibi tá a ti bẹ̀rẹ̀ lónìí náà ẹ máa rí láìpẹ́, ẹ lè tún kà. Ẹ ṣé gan ni ẹ kú ìkàlẹ̀ o. Jẹ́ ká dánu dúró lẹ́ni fún ti ọjọ́ ìní. Èmi a máa sọ pé kẹ́lẹ́mì má gbà á, ká tún ríra wa níjọ́ mẹ́jọ. Ọláìdé ọ̀rọ̀ pọ̀ yín, ọmọ wọn nílùú Gbọ̀ngán, ọmọ Gbọ̀ngán Olúfì. Mo ṣetán láti lọ ilé bàbá tó bí mi lọ́mọ. Èmi á ní èmi nìyẹ̀rú ọ̀kẹ́ ọlọ́fà àmọ́jọ. Èmi gan lọ́lá lọ́mí ọmọ Abáṣujórúkọ. Èmi ní ìjàkadì kátàkìtì lóru Ọ̀fà. Ìjàkẹ́ tí wọ́n ń jà lọ́fà.
ó ṣojú ta ni ó ṣojú ebi ó ṣojú poro nínú oko ìbá ṣojú olóko ìbá láwọn èmi lọ́mọ bí mú ọ̀jẹ̀ bọ̀ níṣu jẹ ẹ wo orí mi wú bí wọ́n bá ṣe ń kí ara mi lórí mi máa ń wú mi kàn rẹ́ ní náwó fún mi ni ẹ wò ó ẹ jẹ́ ká tó pàdé lọ́jọ́ mẹ́jọ kárìíra láyọ̀ kẹ́lẹ́mì má gbà Dayọ̀ Agboola rédíò TV yín náà ni ẹ máa ṣí sí o ó dàbọ̀. òótọ́ ni ilé náà ló kúkú rí ẹtúnjẹ́ sáǹpù ọmọ ìlérí ọ̀dẹ ètò ayọ́ka lẹ́tọ̀ ètò tó kàn ní lọ́gbọ́n kàn ní lẹ́kọ̀ọ́ fún ní lóye pẹ̀lú èdè abínibí bàbá wa gbogbo kan sì yóò ládùn nínú tó bá ti da gbogbo márùn rẹ̀ nílùú Amẹ́ríkà tó bá jẹ́ Nàìjíríà ńkọ́ agogo 11 lẹ́ni lọ́dọ̀ títí wa 10 lẹ́ni nílùú United Kingdom ní gbogbo ọjọ́ Àlàmísì tọ́sídẹ̀ẹ́ jẹ́ kájọ mọ́ ọ gbọ́ Dayọ̀ Agboola rédíò TV níbẹ̀ lẹ́ọ̀tù máa jẹ̀gbáládùn ètò ìjàpá bùkélé ọmọ ẹ̀ ń tẹ́wọ́ ìjàpá bá fọmọ rẹ̀ lésì ó lé mi àwọn obìnrin ní nǹkan wà máa pè mí láwọn Ọláìdé ọ̀rọ̀ pọ̀ ọmọ wọn nílùú gbọ̀ngàn olúbì ó kárí tó ṣe bí ọmọ àwọn ẹ̀yin àyànfẹ́ mo lẹ́gbẹ̀rún àbẹ́ ògbèrè òun ẹ̀ lórí bá dà lọ́mọ rẹ̀ gbé ẹ mọ̀ wípé Ọláìdé ọ̀rọ̀ pọ̀ mọ̀mọ́ rẹ̀ àyọkà rẹ̀ 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 Ọláìdé orúkọ bẹ́ẹ̀ náà ló kúkú rí Dayọ̀ Agboola rédíò TV lẹ́ọ̀tì máa jẹ̀gbáládùn ètò.